kú dédé àsìkò yìí ìgbà yìí yóò tù wá lára àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló ń dé sójú amóhùnmáwòrán yín láti lè ṣẹ̀wá ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 21 nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká sí omi mu à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu òun ló ti sọ wípé àsìkò ti tó báyìí fún gbogbo àwọn ológun jákèjádò ilẹ̀ adúláwọ̀ láti fọwọ́sowọ́pọ̀ fún àlàáfíà eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ilẹ̀ adúláwọ̀. Bọ́lá Tinubu eléyìí tó sọ ọ̀rọ̀ náà níbi àkànṣe ètò kan eléyìí tó pa gbogbo àwọn ológun ní ilẹ̀ adúláwọ̀ tó pa wọ́n pọ̀ níbi àkànṣe ètò eré ìdárayá èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tó wáyé o ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó bẹ̀rẹ̀ lánàá tí í ṣe ogúnjọ́ nínú oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí ọjọ́rú ní pápá ìṣeré MKO Abiola èyí tó wà nílùú Àbújá o. Níbẹ̀ ni Tinubu ti ní inú òun dùn láti rí gbogbo àwọn ológun láti kóra wọn jọ pọ̀ lábẹ́ ọ̀bùrẹ́là eré ìdárayá kan ṣoṣo èyí tí gbogbo wọn yóò sì máa ṣe ní ìkópa nínú eré ìdárayá náà. Ó ní bí wọ́n ti kóra jọ pọ̀ fún eré ìdárayá eléyìí tó yóò máa mú ẹ̀rín ìdùnnú sí àárín wọn yìí. Ó ní bákan náà ni yóò tún jẹ́ kí ìfẹ́ èyí tó yè koro kó wà láàrin àwọn ọmọ ológun ọ̀hún jákèjádò ilẹ̀ adúláwọ̀. Bákan náà ó ní kí wọ́n lo irú ẹ̀mí tó ń ti ìgbàgbọ́ tí wọ́n fi gbé irú ìfẹ́ eré ìdárayá irú eléyìí kalẹ̀ èyí tí wọ́n pè ní AMGA 2024. Ó ní inú òun dùn eyín African Military Game AMGA 2024. Tinubu ní inú òun dùn láti rírú nǹkan báyìí. Ó wá ní bí wọ́n bá lè ronú pẹ̀lú orí pípé láti gbérúfẹ́ ètò yìí kalẹ̀ ó yẹ kí wọ́n tún lè wá ọ̀nà èyí tí wọ́n fọwọ́sowọ́pọ̀ lórí ètò ààbò bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ pàápàá jù lórílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣùgbà wọn kí wọ́n lè ṣẹ́ ogun àwọn Boko Haram àwọn agbésùmọ̀mí àti àwọn ogun ìjínigbé tó fi máwọn ìwà ọ̀daràn míì kí ilẹ̀ adúláwọ̀ àti ilẹ̀ Nàìjíríà kó lè bọ́ kúrò lọ́wọ́ ohun làásìgbò eléyìí tó ń kọlù lẹ̀ yìí lẹ́ka ètò ààbò. Tinubu èyí tí gbákejì rẹ̀ Shettima tó ṣojú fún níbi ètò náà ló tẹnu bọ̀rọ̀ tó sì kí gbogbo àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ èyí tó máa kópa nínú ètò náà tí wọ́n pè ní AMGA 2024 yìí tí wọ́n kí wọn káàbọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìdánilójú wípé ètò ààbò àti ìfọwọ́sowọ́pọ̀ yóò wà láàrin wọn. Lákòótán nínú ọ̀rọ̀ Tinubu ó ní òun kí wọn o òun sì lù wọ́n lọ́gọ ẹnu. Bákan náà lòun fi ìgbàgbọ́ àti ìtìlẹ́yìn òun lòun fi fún wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látẹnu igbákejì ààrẹ ilẹ̀ yìí Sẹ́nẹ́tọ̀ Kashim Shettima. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ṣe àpèjúwe ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí eyín ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere nínú ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáńlá ayé lápapọ̀. Gẹ́gẹ́ bí Jonathan ṣe ń ṣe ìsàmì ayẹyẹ ọjọ́ ìbí ní ẹgbẹ́ òṣèlú PDP tẹnubọ̀rọ̀ tó ń ti àwọn ọ̀rọ̀ ìwúrí àti àwọn ìwà tútù bẹ́ẹ̀ yí àdàbà tó fi mọ́ pẹ̀lẹ́kùtù pẹ̀lú ọgbọ́n inú òye èyí tí Jonathan tó fi darí orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún 2010 sọdún 2015. Wọ́n ní bá àbá níparọ́ tanra wa lásìkò ètò ìṣèjọba Jonathan eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ bẹ́ẹ̀ sì ni lọ́mọ èèyàn ń fọhùn jáde dáadáa. Bá àbá níparọ́ tanra wa lásìkò ètò ìṣèjọba Jonathan eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ bẹ́ẹ̀ sì ni lọ́mọ èèyàn ń fọhùn jáde dáadáa. Wọ́n ní gbogbo nǹkan ló ń lọ ní ìrọwọ́rọsẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé nínú ètò ìbò ọdún 2015 ọ̀hún ń ṣe ni wọ́n da wọ́rù fún. Wọ́n ní lára àwọn ọjọ́ tó le jù fún ènìyàn ni wípé kí wọ́n na ààrẹ kan mọ́ orí ipò ó ló máa ń nira lọ́pọ̀lọpọ̀ láti gbé ìjọba
fún ẹni tó bá jáwé olúborí ó ní ṣùgbọ́n ti Jonathan wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní ìgbà náà lọ́hùn-ún èyí tí ààrẹ Muhammadu Buhari ti ṣe ààrẹ àná tó fi jáwé olúborí lọ́dún 2015 wọ́n ní wọ́ọ́rọ́wọ́ báyìí ni Jonathan ló gbé ìjọba sílẹ̀ tẹ̀rí tọ̀yàyà bẹ́ẹ̀ sì ni òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ pe Muhammadu Buhari kú láti kí kú oríire fún ìjáwé olúborí rẹ̀ sí ipò ààrẹ lọ́dún náà lọ́hùn-ún wọ́n ní Jonathan yẹ lẹ́ni tí gbogbo àgbáyé gbọ́dọ̀ máa gbárùkùtì láti máa fi ẹ̀mí oore hàn sí wọ́n ní Jonathan yẹ lẹ́ni tó jẹ́ wípé òun ló yẹ kó máa lé iwájú ikọ̀ àwọn tí wọ́n pè fún àlàáfíà lágbàńlá ayé látàrí àwọn ìwà tó wù yìí èyí tó sì jẹ́ kí àlàáfíà ó jọba wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kí Nàìjíríà má sí nínú ipò àlàáfíà èyí tó wà yìí àwọn ọ̀rọ̀ tó jẹyọ rèé látẹnu alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè yìí eyín ọ̀gbẹ́ni Débọ̀ Ológun àgbà èyí tó gbé jáde nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí tí wọ́n fi ń kí Jonathan kú oríire fún ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tó ń ṣe lọ́wọ́ báyìí. Láàárín ọmọ oyè tó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò tàwọn gómìnà tó wáyé lọ́dún 2023 àtò eyín ọ̀gbẹ́ni Ọládipúpọ̀ Adébútú pẹ̀lú gómìnà tó ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ní ọ̀pọ̀lọpọ̀ fàákàjà ló ti ń wáyé láàrin wọn báyìí. Ọládipúpọ̀ Adébútú tí gbogbo èèyàn mọ̀ sí Làdó òun ló fi ẹ̀sùn kan gómìnà Dàpọ̀ Abíọ́dún lórí ètè kan èyí tí wọ́n ní gómìnà Abíọ́dún tó rẹ̀gẹ̀dẹ̀ lórí owó àwọn alága ìjọba ìbílẹ̀ èyí tó ń lọ bílíọ̀nù 14 náírà èyí tí wọ́n ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ó ṣe owó ọ̀hún báṣubàṣu wípé wọn ò rí ojú owó bẹ́ẹ̀ sì ni wọn ò rí èrè rẹ̀ eléyìí tó mú Làdó láti sọ̀rọ̀ bóde nílùú Abẹ́òkúta lánàá ti ṣe ọjọ́rú Wednesday lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní òun ò lè dákẹ́ nítorí wípé ó sunwọ̀n láàyè kéèyàn sọ òtítọ́ ju kéèyàn kó kú sí ipò ìkà ìṣòdodo lọ ó ní nípa ìdí èyí òun tẹnumọ́ òun yóò sì máa tẹnumọ́ ó ní títẹnumọ́ òótọ́ ọ̀rọ̀ yìí òun ló mú gómìnà Dàpọ̀ Abíọ́dún láti máa fi àwọn jàǹdùkú àwọn oníṣẹ́ ibi wá òun kiri kí wọ́n lè pa òun lẹ́nu mọ́ ó ní nípa ìdí èyí òun ò ní lè máa tú àwọn àṣírí eléyìí tó há sí òun lọ́wọ́ nípa gómìnà Dàpọ̀ Abíọ́dún Adébútú tó ní àwọn ìjọba ìbílẹ̀ tó ń lọ bí 20 ní ìpínlẹ̀ Ògùn láti bí ọdún 5 sẹ́yìn ní gómìnà Dàpọ̀ Abíọ́dún òun ló ti ń jẹ owó wọn mọ́lẹ̀ tó sì ń fún wọn lówó ẹ̀pà owó kúlí àti owó gàrí gbà má bínú ni wọ́n ní Dàpọ̀ Abíọ́dún ló ń kólé àwọn ìjọba ìbílẹ̀ bí 20 lọ́wọ́ láti máa lò ó fún àkànṣe iṣẹ́ ní ìjọba ìbílẹ̀ wọn ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí Adébútú ní bílíọ̀nù 14 214 billion naira ní owó tí Dàpọ̀ Abíọ́dún ló ti ṣe báṣubàṣu tí ò lórí tí ò nírù ó ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló ń jẹ òun lọ́kàn tó sì ń gbé òun lọ́kàn ó ní kí wọ́n béèrè lọ́wọ́ Dàpọ̀ Abíọ́dún láti wá ṣàlàyé àwọn owó ìjọba ìbílẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀nà tó gbà ná ohun tó fi ṣe àti àwọn èèyàn tó ti kó fún wọ́n ní kò lè rí nǹkan kan sọ nítorí pé ó ń ṣòwò ọ̀hún báṣubàṣu bọ́mọ ojú ọ̀rọ̀ lárí gẹ́gẹ́ bí Ọládipúpọ̀ Adébútú Làdó bó ti fi ẹ̀sùn ọ̀hún kan gómìnà Dàpọ̀ Abíọ́dún tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC. Ilé ẹjọ́ májísírèètì kan èyí tó kalẹ̀ sí ọgbà ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí ni wọ́n dá ẹjọ́ ọmọdékùnrin ọmọdún 13 kan èyí tó hùwà kò tọ́ pẹ̀lú ọmọ léjeléńjẹ ọmọ ìkókó ọdún 2 obìnrin ní agbègbè Ẹgbẹ́dá ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti sọ ilé ẹjọ́ májísírèètì náà èyí tó korò ojú sí ìwà búburú èyí tí ọmọdékùnrin ọmọdún 13 ọ̀hún tó hù pẹ̀lú ọmọ léjeléńjẹ ìkókó ọmọ ọdún 2 yìí wọ́n ní irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tó burú jáyè láwùjọ àwọn ènìyàn rere kí wọ́n máa rírúfẹ́ ìwà yìí lọ́wọ́ àwọn ọmọdé èyí tó yẹ kí wọ́n wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ kí wọ́n sì máa jẹ́ iṣẹ́ fún àwọn òbí wọn ìdí rèé tí ilé ẹjọ́ májísírèètì náà tó ṣe ní kí wọ́n lọ mú ọmọdékùnrin ọmọdún 13 náà sínú ọgbà
àhámọ́ ọgbà àtúnṣe èyí tí wọ́n máa ń fi àwọn ọmọ léńjeléńje sí èyí tó ń bẹ ní Ọ̀rẹ́gùn Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ìpẹ́tọ̀ ọlọ́pàá èyí tó rojọ́ láti tako ọmọ ọdún 13 ọkùnrin ọ̀hún nílé-ẹjọ́ májísírèètì náà ní ọgbà ìpẹ́tọ̀ John sọ di mímọ̀ wípé ọmọ yìí hùwà iṣẹ́ ibi náà ní ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ní nǹkan bíi aago 8 alẹ́ ó kọjá ìṣẹ́jú 25 ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ayọ̀délé Musa ní Unity Estate Ẹgbẹ́dá ní ìpínlẹ̀ Èkó. Ó ní láti ìgbà náà ni wọ́n ti mú ọmọ náà sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, ṣùgbọ́n lọ́sẹ̀ yìí wọ́n ní ilé-ẹjọ́ májísírèètì náà ló béèrè lọ́wọ́ ọmọ ọ̀hún, ọmọkùnrin tí wọ́n fi orúkọ rẹ̀ pamọ́ tó sì ń wò pàkòpàkò bí ọmọ tí ewúrẹ́ jẹ ìwé ẹ̀rí rẹ̀. Nípa ìdí èyí adájọ́ ilé-ẹjọ́ májísírèètì náà ní kí wọ́n lọ fi ọmọ ọ̀hún, ọmọdékùnrin náà, pamọ́ sínú ọgbà àtúnirọ̀ tí ń bẹ ní Ọ̀rẹ́gùn níbi tí wọ́n máa ń fi àwọn ọmọ aláìgbọràn sí, tí wọ́n sì ti ń ṣe ìtọ́jú ọmọdébìnrin ọmọ ọdún 2 ọ̀hún tó ní nǹkan pọ̀ pẹ̀lú rẹ̀. Báyìí ni adájọ́ náà sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 19 oṣù kejìlá ọdún tí a wà nínú rẹ̀ yìí láti tún ẹjọ́ náà gbọ́. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra búkẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Nínú ìròyìn amúlùúdùn, lára àwọn olórin gbajúgbajà òǹkọrin tàkasùfé tí ṣe àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n kọrin níbi ayẹyẹ ètò kan èyí tó wáyé. Ètò ọ̀hún tí iléeṣẹ́ ológun ilẹ̀ adúláwọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti máa fi ṣe eré ìdárayá lọ́dọọdún tí ó sì máa jẹ́ kí ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin àwọn ológun pàápàá jù ní ilẹ̀ adúláwọ̀ yìí. Àwọn gbajúgbajà òǹkọrin tàkasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa, àwọn ni wọ́n kọrin níbẹ̀ lánàá tí ṣe ọjọ́rú Wednesday 20 nínú oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí, níbi tí a ti rí D'banj, Ọlámídé Bàdó, Yẹmí Àlàdé àti Tìmídà Kólò. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà èyí tí wọ́n gba àlejò eré ìdárayá ọ̀hún ti ọdún 2024 èyí tí wọ́n pè ní African Military Game AMGA 2024 èyí tó jẹ́ ipò wáyé nílùú Àbújá ni eré ìdárayá ọ̀hún ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eré ìdárayá lóníranran èyí tó ń lọ bíi 19 ló wà nínú ètò ọ̀hún ti ọdún yìí èyí tó bẹ̀rẹ̀ ní pápá ìṣeré MKO Abiola tó ń bẹ nílùú Àbújá o. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ilẹ̀ wa bí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún léde sórí ìkànnì ayélujára wọn,
pẹ̀lú ẹ̀rín ìdùnnú èyí tó kún ẹ̀kẹ́ wọn jọjọ ni wọ́n ti ní ẹ wá wò ètò gbogbo ló ti wà nílẹ̀ láti lè gbàlejò àwọn olórin tàkàsùfé tó ti làmìlaka tí wọ́n gbajúmọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà bíi Ọlámídé Bàdó, D'banj, Yẹmí Àlàdé tòun ti Tìmí Dàkólò èyí tí wọ́n ní àwọn gangan ló kọrin tí wọ́n fi ṣíde ètò ọ̀hún èyí tó bẹ̀rẹ̀ lánàá AMGA 2024 nílùú Àbújá o. Eléyìí tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n gbé kalẹ̀ èyí tí wọ́n pè ní Military Sports in Africa OSMA tí wọ́n gbé AMGA 2024 ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ ni wọ́n ní ẹ wò inú àwọn dùn láti rírúfẹ́ àwọn olórin tó gbajúmọ̀ yìí kí wọ́n wá kọrin níbi ìṣíde ètò ọ̀hún èyí tó bẹ̀rẹ̀ lánàá nílùú Àbújá. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà nínà wá ọjọ́ ayọ̀ wa ò ní dọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà ló mú ìròyìn ọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.